kọ̀wúrú ń san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà fún òkúta kankan. What? 50,000 naira. 500k fókúta kan. 500 kí ni. K. ẹ bóde ní ọ́fíìsì mi kẹ́kọ̀ọ́ ra yín bó ti ń ṣe yín kúrò ẹ bóde. ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. olóyè akàwé o olùwà cp a sì ṣe yàn jẹ. 500,000 naira fókúta kan ó wá máa jáde ń bíbá ẹ̀ sínsìn. gbèsè mi ó ṣáà rí i pé ń sọ̀rọ̀ ajé ni ọ̀rọ̀ agbára ìwò wálẹ̀ padà orí máa yí kíní ọ̀hún lọ́lẹ̀ padà máa fi sí vibration máa fi sí vibration ọ̀ká ìláyìí ẹjọ́ àdálẹ̀ ká tún ṣá dáadáa ṣe rí gbogbo àwọn òkúta tẹ̀wé yìí ọwọ́ ìtì bà wọ́n rárá ẹ wò kẹ́ ẹ lọ Ìbàdàn kẹ́ ẹ lọ Èkó kódà kẹ́ ẹ lọ Àbújá kò sẹ́ni tí ó san ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà fún àwọn kinní wọ̀nyí ọ̀nkọ́ọ̀tì ni wọ́n ọ̀nkọ́ọ̀tì.